máa ń pè bẹ́ẹ̀ ní Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà. Wọ́n náà sound check lọ lọ́wọ́ alápàlà mi ó ní òun lápàlà àkọ́kọ́ gbà ó ti ya àpàlà mẹ́rin dẹ̀ ló kó wá olùkejì ó ti ya àpàlà ìlú gángan yẹn ó ti là kọ́kọ́ ẹ mọ̀ òun sound check normally kéèyàn máa mọ̀ tá bá ti dẹ́wò de àwọn boys àkọ́kọ́ sound check wọ́n á wo ọ̀tún ẹ̀kọ́ wò àbí ọ̀tún ẹ̀kọ́ ṣe lórí sáré àkọ́kọ́ ó ya ẹ̀kejì ó ya ẹ̀kẹta ó ya wá kùlù kan pẹ̀lú àwọn onímọ́tò yẹn ń bẹ̀ wọ́n ṣáà ń ṣe ọ̀rọ̀ mi tó tọ́ bí bàǹtẹ́ ṣe ń wá lórí mi ní ìfúnpá ń wá ní àlùwò àlùkì gbogbo ẹ̀ ń wá lórí mi ni wọ́n lé ní 8 tọ́bù èmi nìkan. bọ̀kọ̀ bá rí mi lóde wá rí mi wá wo bí tẹ́gbẹ́lú bẹ́ẹ̀ lásán lájà lọ kó fojú ìṣẹ́wọ́ bọ̀ṣọ́bọ̀ kúkú tọrọ jẹ àgùdọ̀ jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ wa làwa jẹ báwo bí roro bí ìṣọba jí góòlù báwo bí roro gbégbó mọ́tò bá àgùdà yìí báwo bí roro bí ìṣọba jí ṣù lọ́jà o Jésù ọmọ Ọlọ́run ìrẹ̀lẹ̀ mímọ́ ni ó ayé fẹ́ mọ èdìdì agbára rẹ̀ Jésù mi ọmọ Ọlọ́run bàbá ọmọ Maria o ayé fẹ́ mọ èdìdì agbára rẹ̀. It's another incredible edition of Unscripted with Jeff Owolewa. I have a guest in the building, one of the strongest juju musicians in Abuja, one of the most influential juju musicians in Abuja. Join me as I welcome Dare Voices, Arenibala Ọ̀gá-ńlá 1. Ẹ káàbọ̀ sí orí ètò ẹ kí àwọn aráalé. Ẹ̀yin aráalé gbogbo yín ni mo kí o. Àsìkò mi ti dé, ẹ wá gbàjọ mi gbogbo èèyàn. Ìgbà mi ti dé, Dare Voices ló ń bọ̀. Àsìkò mi ti dé, ẹ wá gbàjọ mi gbogbo èèyàn. Ìgbà mi ti dé, Arenibala ló ń pèdè. Ọ̀tọ̀ ni ti tọ́lú, ọ̀tọ̀ ni ti tọ́lú o. Àlùjọ yìí papọ̀ jù, incomparable lọ́mọ. Wàláhì ìbàwò kò bá ń dún kẹ́yẹkẹ́yẹ máa pariwo. Bọ̀wàwà bá ń ké, akéjáyé àmìlẹ̀ títí. Dare Voices mo dé o, ẹ wá gbàjọ mi o. Àlùjọ yìí milẹ̀ títí, incomparable lọ́mọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́, Dare Voices ló wà níbí, Arenibala Ọ̀gá-ńlá, Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Kí ni orúkọ yín gangan? Ibo ló bí yín sí? Báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Ìgbà wo lẹ jarunpá wọnú juju music? Orúkọ mi gangan ni Adékọ̀yà Olúwadámiláre Emmanuel. Ọmọọba ni mí. Prince. Ọmọọba Ìkòròdú ni mí. Ọmọọba Lásùnwọ̀n ní Ìkòròdú. Ọmọọba Lásùnwọ̀n ní Ìkòròdú. So àwa náà ni ruling house ní Ìkòròdú báyìí. Ẹ̀gbọ́n dádì mi lọ́ba Ìkòròdú báyìí. So ọmọọba Lásùnwọ̀n ní mí Ìkòròdú. So Ìkòròdú la bí mi sí. Ìkòròdú mo ti grow up. Lọ school ṣe gbàṣàwò. So after that nígbà tí ta fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin ìyá mi tó bí mi lọ́mọ àwọn ló máa ń kọrin. Mọ́mí yín ló máa ń kọrin irú orin wo? But gospel àwọn ń kọ. Okay. Church ló ti máa ń kọ àwọn choir mistress. Okay. Choir mistress ẹ̀lẹ́ ni mọ́mì mi. Okay. Inú ẹ̀jẹ̀ ló wà ilé ilẹ̀ ti bá. Ilé mo ti bá. Ó ti yé mi. So àwọn ló máa ń kọrin. So táwọn bá ti ń kọrin èmi máa kàn ń wò wọ́n gbà kí ni ìyá yẹn ṣe yìí nígbà tá a ṣe wà kékeré. Wọ́n gbé kí ló ń ṣe ìbọn àjọ wà lákọrin náà based on pé sẹ̀lẹ̀ náà lọ bí mi sí CCC Ìkòròdú parish 1. Ibẹ̀ lọ bí mi sí. So máa ń wò náà pé òkè kò sí problem a máa wo àwọn ìyá wa bẹ́ẹ̀. Gbà tó wá yá tí mò ń wò wọ́n Ọlọ́run kàn jẹ́ kí ẹ̀mí yẹn kó bà lé wa. That was mo lè rántí vividly oṣù wa 9 years old nígbà yẹn. 9 years old. Máa ń wò wọ́n a máa kọrin ìgbà tó yá wọ́n máa gbé máa fẹ́ mi náà máa kọrin owó gbá máa ṣe ní church máa kọrin ọpẹ́ máa ṣe lé. So bàjẹ́ bẹ̀rẹ̀ sí ní grow nìyẹn. But professionally pé mò ń lọ òde mò ń gba eré 15 years old. 15 years old báyìí letting mount band tí mo ti ń lọ òde tí mo ti ń gba eré tí mo ti ń kọ orin némì tá a ti ń kọ ìṣílé nǹkan kan. So ibi gospel lẹ ti pick. Gospel láti bẹ̀rẹ̀. Okay. La fi wá wọ juju.
okay. la fi ń ba lọ bẹ́ẹ̀. Báwo ni inspiration yín ibo lẹ ti tap inspiration yẹn because nínú juju music King Sunny Adé ara àwọn pioneers juju music ni wọ́n Chief Commander Ebenezer Obey ara àwọn pioneers juju music ni wọ́n then Sir Shina Peters ara àwọn veterans juju music làwọn náà then ẹnkọrin lẹ́ẹ̀kan yẹn mo ń pick kankan ó ń sound bí Dayọ̀ Kújọrẹ̀ torí mo love juju music gan mom sí mi àwọn ardent fan juju music ni mom sí mi so mo ń pick kankan ní undertone yín yẹn ó ń sound bí nǹkan tó wà familiar ibo gbogbo lẹ́sẹ̀ tap inspiration lára àwọn gbòógì tí mo dárúkọ yìí. ṣe rí àwọn àgbàlagbà máa ń sọ kíní kan máa ní ìdí bàbá lọmọ ti bókó. Sorry to say olórí ètò. kò sí wàhálà àwọn aráalé náà mọ̀ pé. ṣe rí bàbá mi bàbá wa King Sunny Adé bàbá mi bàbá mi Obey bàbá mi bàbá Shina Peters bàbá mi Délé Táíwò bàbá mi Dayọ̀ Kújọrẹ̀ ó tún wá ní bàbá mi kan King Ṣẹ́gun Blessing. Yes. KSB. Gbogbo àwọn tí mo dárúkọ yìí èèyàn ò lè kọ jùjú kó má kọ nǹkan kan láti ara wọn. Àwa kàn modernize ẹ̀ ni àwọn tó ní jùjú ni mo dárúkọ yẹn. Bẹ́ẹ̀ni. Tó ní jùjú music. Ibẹ̀ lọ́hun ló ti ní source yẹn ti wá. Tẹ́ bá rí pé ńgbà tí àwọn bàbá wa Sunny àwọn bàbá wa Obey àwọn bàbá wa Sunny nígbà tó dá kíní nílẹ̀ gbogbo àwọn tí mò ń sọ yìí náà wọ́n mú another different style jáde látara wọn àwọn bàbá mi bíi bàbá mi Shina Peters àwọn bàbá mi Dayọ̀ Kújọrẹ̀ àwọn bàbá mi Délé Táíwò àwọn bàbá mi King Ṣẹ́gun Blessing gbogbo wọn mú àwọn different kind of dimension jáde látara wọn. but abẹ́ jùjú náà ni gbogbo ẹ̀ wà jùjú dẹ̀ ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni and àwọn èèyàn dẹ̀ ń jó so ohun tó ṣẹlẹ̀ nìyẹn they are all my source of inspiration. Ìgbà míì máa gbọ́ Sunny ìgbà míì máa gbọ́ Obey ìgbà míì máa gbọ́ Délé Táíwò máa gbọ́ Ṣẹ́gun Blessing máa gbọ́ so àwa wá ń wò pé àwọn ọmọdé ìsìn àwò pókè kò sí báyìí fẹ́ ṣe tá à ní máa rí àwọn bàbá yìí. ẹ máa tap wọn. Òun là á fi ń mu. ṣé ẹ ti ní albums àbí album. mo ti gbogbo jíjẹ tọlọ́run mo ti ní album bíi 4 báyìí. Wow ẹ fún wa. Incomparable DFC Mercy Grace mo ní kan náà mo ní méjì kan. ẹ sọ sí inú Canada gangan. mo ní méjì kan but ìyẹn the reason why tí mo fi release àwọn yẹn for now ni pé kò fẹ́ fi bẹ́ẹ̀ jọ jùjú bẹ́ẹ̀. Kí ló jọ? Ó fẹ́ jọ bíi Fuji mọ́ classical. That is taking me to my next question. So mo sì máa release wọn but máa kọ́kọ́ release kan lọ́dún yìí very soon. Very soon. Ìyẹn máa release yẹn very soon. Ìyẹn ló mú mi lọ sí live concert mi tí mo fẹ́ ṣe. Tẹ́ fẹ́ ṣe à ń rí update yẹn ibo lẹ ti fẹ́ ṣe. Abuja ni. Ẹ jẹ́ ká sáré tọ́ṣì ẹ̀gbẹ́ bẹ̀ yẹn. Ṣé ti rí as a Yorùbá man tẹ́ wà into music. Àwọn ará àwọn videos yín ìgara yín ti máa ń pọ̀ jù gan kí n má parọ́ ìgara yín ti máa ń pọ̀ jù. Ẹ kàn máa kí ló dé kí ló ṣẹlẹ̀ Fugazi lórí stage energy yẹn máa ń pọ̀ gan mo love ẹ̀. Báwo ló ṣe di pé ẹ láǹdì sàbújá ẹ wá base sàbújá as a Yorùbá man ẹ rẹ́ kò ńlẹ̀ ẹ base ẹ rábẹ́kúta ńlẹ̀ ẹ base ẹ rí Èkìtì ńlẹ̀ ẹ lọ kí ló gbé Àbújá gbogbo lẹ lọ base. Ẹ ṣe olóòtú nǹkan tó ṣẹlẹ̀ ni pé orí ló máa ń gbéyàn lọ bìkan orí ló máa ń gbéyàn lọ bìkan kò sí nǹkan tí mo lọ ṣe l'Àbújá bí kò ṣe wípé mo lọ sí Àbújá fún interview visa America. Okay. Ẹ fẹ́ jápa. That was 2016. No, mi ò jápa. Ẹ fẹ́ kàn lọ sí America. Mo fẹ́ lọ sí US kí n dé. Kẹ́dé, okay. So mo wá gbókè kò sí interview date lẹ́kọ̀ọ́ ní Washington. Wọ́n wá bá mi ṣe sí Àbújá ní time yẹn because nǹkan tí fẹ́ lọ ṣe ní America ní time yẹn tí bá ṣe kí n máa dúró de interview date lẹ́kọ̀ọ́ a ti kọjá. Okay, bóyá show àbá award náà lẹ fẹ́ lọ ṣe. Award àti conference àti show ni. Date yẹn dẹ̀ ti súnmọ́. So I need láti gba visa yẹn. Date fún visa yẹn lọ́wọ́ fi gbé mi lọ sí Àbújá. So gbà tí mo dé Àbújá gbogbo ṣe jẹ́ tọ́lọ́run fún mi visa yẹn. Oh my God. So ibẹ̀ mo ṣe débẹ̀ tí àwọn ẹ̀dẹ̀ ṣe tó ń wọ̀n
lérò wọn ni pé bóyá a máa lọ ànípadà nígbà yẹn so gbà tí ọdẹ ṣe wọn ta fẹ́ ṣe tán tọ́ fún wa èmi wá náwọn aláyé kan DFC Dare Voices fans club ni wọn mo ṣàbọ̀ nǹkan náà DFC mo pè yẹn náà DFC ẹ dedicate fáwọn fans mi àwọn core fans mi DFC nìyẹn ìyẹn ni mo ṣe last mo ti gbàgbé kí n fi mélòó kan méjì fún ẹ l'Abuja kó tó lọ sí Èkó mo á ní okay no problem ẹsẹ̀kẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ arrangement yẹn that was Caramello hotel nígbà yẹn kó tó wó Caramello àwọn tó bá jẹ́ Abuja wọn máa mọ̀ bó ṣe arrange show yẹn fún mi nìyẹn a bá ṣe show yẹn mo bá gbowó lọ díẹ̀ máa wà ṣé ó ń ṣẹlẹ̀ bí báyìí ni l'Abuja ṣé yóò bá ń ṣe báyìí l'Abuja yìí n bá sinmi ìjọ yẹn ìjọ kejì lọ show ìjọ kẹta wọn tún arrange another show fún mi. lẹ́tún lọ bẹ̀ yes ẹ pull crowd ẹ tún gbowó lọ. a máa ń pè bẹ́ẹ̀ Chida hotel kò jìnnà sí Pana village àwọn tó mọ̀ ọmọ àmọ́ wọ́n tún arrange ó tún gbowó lọ mẹ́rin ní ó máa ṣe Ọlọ́run God so good wọ́n wá ṣe tíkẹ́ẹ̀tì mi padà wọ́n wá padà sékòó ṣùgbọ́n tí wọ́n padà sékòó wọ́n á rò pa mo lè máa wà Àbújá yẹn náà kí n máa tọ́ Èkó náà kí n máa jókòó sójú kan God so good mo wá ń tọ́ Àbújá mo padà sékòó mo tọ́ Àbújá mo padà sékòó bàtí máa dé sí Àbújá fully gbà ẹni mo meet ìyàwó mi. So gba àwọn story yẹn wá change mo wá fi wò pé Abuja based ni ìyàwó mi. Abuja based ni ìyàwó mi. Abuja based ni ìyàwó mi. Ọláyínká mi ọ̀run. Shout out to you o torí ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà táwọn fi ń dun tí ò bá sẹ́yìn ó máa hard gan ẹ ṣe gan ẹ kú tọ́jú. So Abuja based ni mommy ẹ̀ daddy everybody wọ́n àwọn gain gan l'Abuja. So yẹn má fi wò okay gbà tí relationship dẹ̀ ti wọlé àwọn wò okay Abuja Èkó ibi ilé ọ̀hún ilé ṣe di ibẹ̀ mú ní Abuja nìyẹn. ẹ̀yin tó yẹ pé alámàlà tẹléwédú ni yín ẹ wá lọ bọ́ sọ́dọ̀ àwọn fúrádì nínú. báwo lẹ ṣe wá kí ni what is that shock like traditionally ṣe mọ̀ ọ̀tọ̀ ni wọ́n ṣe ń ṣe l'Abuja ọ̀tọ̀ ni wọ́n ṣe ń ṣe l'Èkó but a ní strong Yorùbá community ní Abuja wa everywhere we are global citizens. So now kí ni àwọn experience nígbà tẹ́ kọ́kọ́ relocate fully as in permanently s'Abuja àwọn kan olè experience tó jẹ́ pé ẹ̀ kì í tẹ́gbẹ́ normal lẹ́kọ̀ọ́ tẹ́ máa fẹ́ lá èmi náà mo mọ̀ Kòròdú dáadáa coming from your background kí ni àwọn kan tó yàtọ̀ àti kọ́kọ́ base permanently. Ó pọ̀ o. ẹ kọ́kọ́ gbé ẹ̀rọ mi ń lọlé o. Mo ní pa fún yín ó pọ̀ o because bàtí mo kọ́kọ́ dé Abuja kọ́kọ́ tó máa ṣẹ́yìn tó bá fẹ́ wá sí Abuja first thing tó máa kọ́ lé ẹ padà òun ni rent ilé gbígbé Abuja wà too expensive gan ìgbà yẹn dẹ́n ilé tá a máa gbà lẹ́kọ̀ọ́ ní bóyá bíi 50,000 l'Abuja ń gbà yẹn o lè gbà lé yẹn ní 300,000 so nígbà yẹn náà àwọn boys mi kan tó ń play fún mi lẹ́kọ̀ọ́ tí mo kó wá sí Abuja bó lè fẹ́ kó wọn sí. àjọ ń sun a room self contained gbogbo yín jọ wà níbẹ̀ wájọ wà because nígbà tí mi dé first barrier tí mo ní ni pé kò sí boys tó máa play fún mi tọmọ pattern yín tọmọ pattern mi irinṣẹ́ ń kọ́ irinṣẹ́ wà tẹ máa ń tàkàgbà lẹ́kọ̀ọ́ báyìí. oníṣẹ́ wà l'Abuja tó dá gan ni o tó ṣáná táwọn oníṣẹ́ wọn náà dá but the only issue tí mo ní ni pé boys ò pọ̀ tó lè nígbà yẹn tó lè back yín up. yes eléyìí tí ń play fele eléyìí tí ń play fele èmi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé ni so mo á ronú ó wá ní máa kan ó ń promote mi gbà yẹn so mo á bá máa yẹn sọ̀rọ̀ pé yes sir kí la lè ṣe èmi náà àwọn boys mi tó wà lẹ́kọ̀ọ́ tó ọ̀tẹ̀ níbi lọ tó yẹ pé àwọn boys mi náà jẹ́ ń kó wọn wọlé máa wá ní okay no problem so mo á kó wọn wọlé so máa yẹn ṣáà ó food bills yẹn mo á kó wọn wọlé nígbà tí mo kó wọn wọlé àjọ ń sun èrún sẹ́ẹ̀fù yẹn lórí máa yẹn ti sọ fún mi tẹ́lẹ̀ pé tó bá dé bó ló fẹ́ sùn mo ní ẹ má wọ̀rì yàrá kólóbó ó gbà àwọn boys tífẹ̀ bá ti wà àṣàjọ ń wà bọ̀ èmi ti ń tòótọ́ ikọ̀ lọ́bì ìtẹ̀kọ́ a lè jókòó oṣù méjì ká má lọ show báwo lè ṣe wá ń sọ báyìí a lè jókòó oṣù méjì ká má lọ show so àwọn boys yẹn ti wá ń kùn lẹ́yìn pé wọ́n ti wá ń kùn lẹ́yìn àlàyé ṣá máa wá fi àjẹ wá ń bí ni èmi ń lọ sí Èkó mi padà ṣá máa fi àjẹ mí ni àwọn èèyàn bíi tèmi dúró èmi ò lè ṣe o ìmí ìgan gbà yẹn gan ìmí ìgan náà àwọn boys yẹn snitch mi gbà yẹn tó lọ sọ́dọ̀ olórin míì tó ti wà established l'Abuja ó ṣì yín lẹ̀ tí ẹ pé àwọn ògbà ọ̀gbẹ́ni aláyé mi lọ sẹ́kọ̀ọ́ kò dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ olórin rẹ̀ ló lọ
tẹ bá padà wá rí ń bẹ̀ létà. Oh my God. So àwọn kìíní àwọn èèyàn ń mọ̀ bó nǹkan téléré máa ń pass through. ẹ sọ sínú kámẹ́rà dáadáa. Nǹkan téléré máa ń pass through nìyẹn. Àwọn challenges wà nìyẹn. Bọ̀bọ́ yẹn ò lọ wọ́n tó méjì mẹ́ta mo forúkọ bù wọ́n láti wọ́n lọ sọ́dọ̀ eléré mi èyí tó lọ ń gbègbè féléré mi èyí tó lomele féléré mi àwọn ṣe bàyẹn kẹ lóòótọ́ ká má parọ́ o mi ní tàn yín o mo lè má jẹun látàárọ̀ dalẹ́ o. Látàárọ̀ dalẹ́. mo jẹ dé ní new location so kò dẹ̀ wọ́n tí mọ̀ mí àwọn eléré yẹn kẹ táwọn tèmi bó ní àwọn kan wọ́n máa ń pè wọ́n ní Babangida youth then kó tó di Lugbe youth ọwọ́ wọn ni mo dé sí nínú Lugbe ńgbà yẹn tèmi bá ti wá òun ló mú mi mọ ẹni tá à ń pè ní T-Pumping. T-Pumping concept ẹni Mr. Akintayo Adaralẹ́gbẹ́ tó ní T-Pumping gbogbo nǹkan yẹn ló mú mi mọ̀ wọ́n gbà yẹn torí ọwọ́ àwọn àbúrò wọn ni mo dé sí Babangida. sáàrin yẹn yẹn sì so àwọn yẹn wọ́n mú ní base kan wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní Babangida base wọ́n máa ń play what wọ́n máa ń play ludo ó máa ń jẹ́ station tó yẹ pé àwọn boys máa ti ń ṣeré so èmi máa ń lọ bẹ̀ gbà tó sí nǹkan kan tó ní sí show so àwọn ẹ̀gbọ́n yẹn náà ló máa ń gbé mi lọ sí agbo àwọn eléré yẹn báyìí jọ fún bọ̀bọ̀ yẹn náà máìkì ó jẹ́ dé ní ó mọ ní kọ́ èmi ò ní fún mi máìkì èmi ò ní ṣe but to God be the glory lẹ́yìn ṣùgbọ́n àwọn kan tí mo wà àwọn tó jẹ́ challenges mi nìyẹn mo fèsì ẹ̀ gbogbo àwọn boys yẹn wọ́n wá padà sékòó. báwo lẹ ṣe wá kó báwo lẹ ṣe sọ ìgbà tó wá padà ẹ mọ̀ ọlọ́run jọba kan tó jẹ́ pé kò ń ṣọba àkà ọlọ́run ṣọba àkà tí bíbélì jẹ́ kí nìkan yé mi pé àánú yóò máa ṣògo lórí ìdájọ́ àánú yóò máa ṣògo lórí ìdájọ́ tí àánú bá ti dé kò sí nǹkan tí èèyàn lè ṣe àánú yẹn dé ni ṣe nígbà tí àánú yẹn máa dé boys wa pọ̀ àwọn èèyàn wa ń wá àmọ́ wá dẹ́ndẹ́ pé òkè báyìí tọ́lọ́run gbà fún nígbà yẹn so gba àwọn boys yẹn tó padà sékòó yẹn ìmí ń pè mí sí gbà bàbá àwọn àwẹ̀ wá sàbújá bàbá ebi ń pa mí ẹ sẹ́ni owó èmi náà máa tún fún lówó ìwọ àná òfẹ́ wá sàbújá gbogbo lábẹ́ fi ẹ sí báyìí tó lómi lè jìyà onígọ̀gàn tí ṣé ló nígọ̀gàn mi tó bá mi jìyà nígbà tẹ́ èyí lọ ni tí èyí lé kí bọ́ọ̀lì ìgbàjọ́ sẹ́mọ̀ so but to God be the glory. To God be the glory. Now yes, because Abuja is a different terrain entirely. Báwo ni as in professionally now in terms of your music then coupled with the fact that ẹ tún ní affiliation pẹ̀lú ọ̀gá ńlá báwo ni bridge yẹn báwo lẹ ṣe ń cross the bridge láti juju music to ọ̀gá ńlá ọ̀gá ńlá is one of the biggest Fuji musicians ta ní Nàìjíríà and around the world. Báwo lẹ ṣe cross ìwọ̀nù kámpù Alhaji Wasiu Alabi Pasuma títí wa wọn mú sí la wa àwa la ní Paso original Pasuma báwo lẹ ṣe. Orin bàbá mi náà ni màá fi wọlé. Oya. Alhaji Alabi Pasuma. Wọ́n ní dúdú lolúwa mi ò lè sọ. Pupa lolúwa mi ò lè sọ. Funfun lolúwa mi ò lè sọ. Àmọ́ ṣá ojú ọ̀run funfun nẹ́nẹ́ o. Orin yẹn ó wà ní old album wọn. Album wo? Mi ì lè rántí mọ́. Torí mo fẹ́ mú yín báyìí. Ó wà ní old album wọn. Mi ì lè rántí mọ́ album yẹn ti pẹ́. Ṣùgbọ́n mo like orin yẹn gan. Ṣé rí right ìgbà tí mo ti ń grow yẹn ni mo ti máa ń wo bàbá Paso tí Paso bá ń ṣe báyìí tó bá ẹ mọ̀ pé béèrè kankan lẹ́ẹ̀kan tálàyé wá gan ń náwọn ẹ̀fíìsì kan lọ́kàn máa ń gbọ́ pé ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ pẹ̀lú bàbá yìí. Yàtọ̀ sórin yàtọ̀ sí lyrics ẹ jẹ́ ká mọ̀ ju orin náà o. Stage craft. Bàbá yẹn control stage ẹnà àwọn swag kan wà tí bàbá rẹ pé tálàyé bá jù tó bá di ẹ̀ mọ́ṣẹ́ ẹ̀ mo folújọ mímọ́ mo fi búra mo folódùmarè mo fi búra mo fi Allah mo fi búra ayé ẹ̀ máa dá ni swag yẹn ti pọ̀ jù. Ibẹ̀ lẹ ti táàpù gbogbo. Ibẹ̀ mo ti wá ń ṣe ìgbà tí mo wá ń grow tí mo ń grow mo rí okay normally Dare Voices ti wà oníborúkọ yẹn náà ṣe jẹ́ o. Mo ti ń lọ bẹ̀ àmàdébẹ̀. O Dare Voices ti wà oníbàárẹ̀ ní bánà náà ṣe jẹ́ o ààrẹ ní bálà. Dare Voices yẹn mo ní interest. Oníbàárẹ̀ ní bánà náà ṣe jẹ́ so mo ti ní àwọn orúkọ mẹ́ta yẹn already tẹ́lẹ̀. Okay. So mo wá wò that was ọ̀rọ̀ tí mo sọ yìí that was like bí àwọn tó bá ń follow me Facebook wá mọ̀ mo ti ń jẹ́ Dare Voices ààrẹ ní bálà ọ̀gá ńlá for the art máa lọ bí 14 to 15 years now.
like for real. Yes. If I'm not mistaken. Wow. Dáre Voices yẹn ibo ni báwo lórúkọ yẹn ṣe wọlé. Ṣé wá rí reason tí ọ̀gá ńlá ẹ̀dẹ̀ parí bẹ́ẹ̀ reason tí ọ̀gá ńlá tí mo fi wá add ọ̀gá ńlá mọ́ èmi mi kọ juju pattern alone àwọn tó mọ̀ mi máa ń kọ Fuji máa ń kọ hip hop tẹ́ bá tún gbọ́ Lando pattern wa máa tún mú sí. Lóòótọ́ ẹ fún akẹ́nẹ́rì kan ẹjọ́ tó lọ. Kí fún akẹ́nẹ́rì kan ẹjọ́. Bọ̀gbọ̀ bá rí mi lóde wá rí mi wá wo bí tẹ́gbẹ́lú bẹ́ẹ̀ lásán lájà lọ kó fojú iṣẹ́ wọ́n bọ̀ ṣọ́bọ̀ kúkú tọrọ jẹ àgùdọ̀ jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ wa làwa jẹ báwo bí roro báwo bí roro báwo bí roro bí ìṣọba jí góòlù báwo bí roro gbégbó mọ́tò bá àgùdà yìí báwo bí roro bí ìṣọba jí ṣù lọ́jà o gbowójú ẹrù ìràwọ̀ yéye o lálẹ́. Ẹ fún mi ní alágbọ̀n experience mo fẹ́ check nǹkan. Èmi ò lálágbọ̀n. Ẹ máa àṣebó ní Orlando wọlé. Èmi ò lálágbọ̀n. Ó ní chief Orlando wọlé. Gbogbo Jeff lálágbọ̀n. Mímí lálágbọ̀n o báwo ló ṣe wá di pé mọ̀mí lálágbọ̀n. Dáre Voices. Mo ní sọ pé mo lálágbọ̀n. Ọmọ mo sì lè mí ẹ jẹ́ ká bọ̀ kọ́ bá ń ṣe o ẹ jẹ́ ká wà fẹ́rí kí. Bóyá Jeff lówó di o àjọba lówó di o lówó di kẹ àwọn àjọba lọ́la di o ìyọ̀díjọba di kọ̀ọ̀kan wa àjọba lówó di o lówó di o àwọn àjọba lọ́la di e lówó di o àjọba lọ́la di kẹ̀jẹ́ fi ìyọ̀díjọba di kọ̀ọ̀kan àjọba lówó di o. Wow. So mo máa ń you are very talented. mi máa ń fẹ́ diversify because Abuja tí mo wà Abuja ò like one pattern. One way traffic. Yíbo lè dé sí kó sọ fún ẹgbẹ́ àgbẹ́ni nǹkan tó ń fẹ́ gbọ́ lélẹ̀. Ẹ máa bá story yẹn lọ. So gbà tí wọ́n á wo bàbá ẹ̀ mọ́ ọ̀pá ọ̀gbẹ́ni ògo kan wà nínú orúkọ ọ̀gá ńlá yẹn. Táìmù yẹn ni bàbá change sí ọ̀gá ńlá. Mo ti ń jẹ́ Dáre Voices Ààrẹ ní bálà. Mo kọ́ àgbà ọ̀gá ńlá yẹn wá ń everywhere and bàbá yẹn mo ti fẹ́ súnmọ́ wọn mo fẹ́ gbọ́ àkàn tí mi náà máa fi jẹ́ kó máa mọ̀ pé I did this family. Ògo tó ń tanná ògo lọ̀gá ńlá. I did this family. So mo á wò pé okay no problem mo kàn hard ọ̀gá ńlá yẹn mọ́ ni ó wá di Dáre Voices Ààrẹ ní bálà. Ọ̀gá ńlá. Ṣé Alhaji Wasiu Alabi Pasuma ẹ ti ní one-on-one pẹ̀lú wọn báyìí rí? To God be the glory. Àwọn one-on-one tí máa ń ní pẹ̀lú wọn ni pé kí n lọ pàtí wọn kí n náwó kí n ṣe kí n mọ̀ but of recent mo lọ sí all white party tó ṣe yẹn mo wà ń bẹ̀ pẹ̀lú àwọn èèyàn mi náà àwọn fans mi kankan but èmi àti bàbá ò tí jọ jókòó one-on-one báyìí but èmi àti bàbá ti ń sọ̀rọ̀ lórí fóònù. Shout out to Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá wà àwa lá ní Paso. Oníbàwà ọmọ mo ṣì ń bá ṣe lè pe Paso tí ẹ̀yin Ìkòròdú lẹ́yìn ti jáde. Mo bàbá lè mi. Mo wọ́n mọ̀ àwọn ọmọ kan máa ń sún mọ́ bàbá ju ìkan lọ wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ. Bíbélì gan sọ wípé Jacob ni mo fẹ́ràn Esau ni mo kórìíra. Ṣé ti gbọ́ ẹgbẹ́ analysis yẹn ń wọnú shout out to Alhaji Wasiu Alabi Pasuma God bless you. Amen. Now torí èmi náà mo ní àwọn experiences kan pẹ̀lú bàbá ní àwọn time kan yes tó ń support wa gidi gan. Now ẹ jẹ́ ká proceed. Abuja yìí mo mọ̀ pé kò kí ń ṣe tètè bọ̀lì kò kí ń ṣe nǹkan tó máa fọ́nì torí Abuja is another ball game. That location another ball game entirely. Bẹ́ẹ̀ ṣe wá ṣe tó fi di pé wá lẹ́nu tẹ wá strong l'Abuja tó jẹ́ pé gbogbo energy yín gbogbo swag yín wọ́n máa ń feel ẹ̀ gan. Àwọn nǹkan wo lẹ fi pé ẹ ṣe ẹ ti sọ pé ẹ mix a lot of things papọ̀ tó fi wá padà sí orúkọ yín yẹn Dáre Voices but mi nígbà tí béèrè much ẹ ti fún mi láwọn kankan sìn ẹkọ kẹnẹrí fún mi sìn ẹ̀ẹ̀dẹ̀ mìíràn kò kí n ṣe nǹkan tó easy so ó dàgbé ibi tí Voices orúkọ yẹn ti ẹ̀túwà gbé mi síwájú. ṣe rí Dáre Voices yẹn lóòótọ́ Olúwadámiláre gangan lórúkọ mi bọ̀ borúkọ yẹn ṣe wá ó ní ẹ̀gbọ́n mi kan ẹ̀gbọ́n àdúgbò ni wọ́n ń gbà yẹn gbà táwa ń kọrin àwọn ò tí di professional bí àwọn ẹ̀gbọ́n yẹn àwọn ẹ̀gbọ́n yẹn ló máa ń pè láwọn select concert nǹkan kan bẹ́ẹ̀ bọ̀dà Bíọ́dún la máa ń pè wọ́n wọn ti dolùṣọ́ báyìí o ẹ̀gbọ́n yẹn ti dolùṣọ́ báyìí kò kọrin mọ́ ó ti dolùṣọ́ so àwọn ẹ̀gbọ́n yẹn ló máa ń pè ládùúgbò báyìí mọ̀ àwa àsọmọ tó fẹ́ ṣàfẹ́ kọrin yẹn náà a máa lọ bá ẹ̀gbọ́n yẹn ìjọ yẹn wọ́n wà ní concert kan wọ́n ń pe church yẹn ní
Olúwatósìn parish. Okay. Church yẹn wà ní Ìyẹ́sí Ọ̀tà. Lọ́tà. So church yẹn ni a wá lọ́jọ́ yẹn a lọ concert wọn. So àwọn ẹ̀gbọ́n yẹn lọ pè normally tó fi sí poster. Officially. So èmi náà wà níbẹ̀. Mo tẹ̀lé àwọn ẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n èmi náà ti ń kọrin. Àjẹkọ́ pè mí náà ẹ̀gbọ́n mi ẹ ṣàánú mi. Ẹ mọ̀ pé nǹkan tẹ̀mí ẹ̀yin ará ilé èmi ò ń parọ́. I'm a very straightforward person máa sọ bó ṣe ṣẹlẹ̀. So ẹ̀gbọ́n àjẹkọ́ pè mí náà ẹ ṣàánú mi. Ẹ̀gbọ́n ẹ lọ forúkọ lẹ̀ ẹ̀gbọ́n mi ò lè forúkọ lẹ̀ o. Ọmọ mi ń bẹ̀. Ọmọ mi ẹ̀yin náà máa forúkọ lẹ̀ ẹ kí ni stage name ẹ àmọ́ ní stage name èmi ò máa ní stage name. Ẹ jẹ̀jẹ̀ wá wá stage name yẹn kí. Mo ní mo ní stage name ẹ̀gbọ́n wa ò ní stage name. Dáre kí la máa ṣe báyìí dáre. Ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wa máa jẹ́ Dáre Voices. Wow. Mo f'Olódùmarè mo fi búra. Ẹ̀gbọ́n ẹ̀kọ́ ni máa jẹ́ Dáre Voices ń gbà ẹ̀gbà tó dẹ̀ lórúkọ. Ní kọ́kọ́ Dáre Voices sílẹ̀. Mo dẹ̀ lọ bẹ̀. Ẹ̀gbọ́n mi Bọ̀lábíọ́dún nígbà bá ẹran ní kẹ́kọ̀ọ́ Dáre Voices sílẹ̀. Ó ní Dáre Voices ta ló ń jẹ́ bẹ̀? Àwọn artist yẹn ó wà bẹ́ẹ̀ pẹ̀lú wọn. Èmi ni pírẹ̀. Èyí náà ní Dáre Voices. Èmi dẹ̀ ní Dáre Voices. Èyí tún ní. Bọ̀ torí pé mo fẹ́ package ara mi gbé tí èmi ló yẹ kí tí wàá mórúkọ lẹ̀ as artist ni. Èbó yẹ kí èèyàn kan bá fẹ́ mórúkọ lẹ̀. Ojú ẹlẹ́dàá rí o. Èmi ò náà gbogbo àgbẹ̀ èmi ni PA. Dáre Voices Dáre Voices. Torí CM church yẹn ni mo lọ banjo yẹn. Ó dẹ̀ máa ń jẹ́ nǹkan tó máa ń gara gan. Owó ẹ fi mí pàǹjọ máa rẹ̀ mí ní PA. Wà náà okay. Ọba kọ́lẹ̀ Dáre Voices. So after eléré kẹta èmi ló bá pè. Bàtọ́ máa pè mí. Mo dẹ̀ sì kéré nígbà yẹn. Gbogbo nǹkan tí máa jẹ́ gbà bí i 14 or 15 years. Wow. Bàtọ́ máa pè mí. Lóòótọ́ mo ti ń kọrin o. Mo ti ń lọ òde némì kankan. Bọ̀ mi lọ crowd concert yẹn rí. Stage yẹn ní agbára. Olúwatósìn àwọn tó mọ̀ ń gbà yẹn mọ̀ tó bá ń ṣe concert báyìí night praise ó máa ń heavy gan. So wọ́n jẹ́ pè mí nìyẹn. Bàtẹ́ wá wọ the stage. Bàtí máa gun stage. Oh my God. Báyìí bẹ̀rẹ̀ nìyẹn. Èmi ti ẹ̀ mọ̀ normally mo ti ń kọrin. Mo dẹ̀ nẹ́bùn mo máa ń play keyboard mo máa ń play drums mo máa ń play conga gbogbo yẹn la ti kọ́ London ọmọ mi wa mo máa ń play conga máa ń play ṣẹ̀kẹ̀rẹ̀ máa ń play mo lè má lè play professionally gẹ́gẹ́ bí àwọn tó fi ń jẹun ẹ ní idea mo ní idea mo lè ṣe mo lè mọ̀ so mo yẹ gun iṣẹ́ mo kàn yà kọ fún mi kì mo kàn dárúkọ kì ni aláyé sí ẹ̀ máa wò gbà wọ́n pè Dáre Voices bó bọ́ ìsọ pé òun kọ́ ni Dáre òun ni PA tó ti bọ́ sórí stage yìí PA ni máa ń kọ́kọ́ sí òde fẹ́lẹ́rẹ́ yìí ni àbí olórin wọn àbí ṣé Dáre Voices sí ẹ̀mẹ́ta ń wò mí báyìí ìwọ ẹ̀yin tó ń wo ẹni ẹgbẹ́ ọmọ ó sọ ọmọ ẹ̀ ń wò mí ẹ̀ ń mọ̀ bẹ́ẹ̀ gbọ́kọ̀ wò pé ọkọ̀ mo á sọ pé ìwọ ló mọ̀ ẹ̀mí já ti wá bí lẹ́yìn yìí máa fàájà akọrin bí ìṣà àṣejì ìjọ ní ibi kémi náà máa kọrin lórí stage akọrin bí o máa kọrin pé ìbẹ̀rẹ̀ yẹn so God so good ẹ̀gbọ́n Bíọ́dún yẹn wọ́n wá fún mi backup ẹ̀gbọ́n yẹn ò fi mí lẹ̀ onígangan ẹ̀gbọ́n yẹn olómele backup wọn ẹ̀gbọ́n ẹ̀ kò sí mi wọn ò dẹ̀ tí ì pé bọ̀dà Bíọ́dún gbà yẹn. as a big name nígbà yẹn big name àwọn ló máa ń pè last tá bá ti lọ ọbẹ̀ yẹn tó ẹ̀gbọ́n yẹn máa ń kọrin bí bàbá rà. èsì o Olódùmarè bá ní mo ṣe àtòbí tá a ní mọ̀tán o kábíyèsí Elédùmarè ọba tó lọ kọrin kéṣe ìrẹ̀lá ń retí Ọlọ́run wa orúkọ rẹ̀ ládàpọ̀ o bàbá àfẹ́rí ọlá àárín wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ pátá yẹn làwọn ẹ̀gbọ́n yẹn kó ń gbà yẹn pátá yẹn dẹ̀ mílẹ̀ ẹ̀gbọ́n yẹn bá dé níwèé báyìí òun rọlẹ̀ o so ẹ̀gbọ́n yẹn ó wá kó àwọn tiẹ̀ sí mi lẹ́yìn bẹ́ẹ̀ mi náà yìí bẹ̀rẹ̀ ni èmi ò dẹ̀ ń kọ pátá yẹn kí lẹ kọ ní ìjọ yẹn èmi kò bẹ̀ sí ń diversify ni nígbà yẹn bàbá rà ń rìn Ayéfẹ́lẹ́ ń rìn Atóríṣe náà ń rìn tọ́dẹ̀ ṣe ń rìn ti date àwọn bàbá wa ni wọ́n. kọ́lọ̀ foyí oríjì bàbá rà. So àwọn bàbá tí mo dárúkọ yẹn they are legend on their own lane. So wọ́n rìn nígbà yẹn àwọn bàbá mi náà Dáre Melody àwọn náà rìn nígbà yẹn so gbogbo wa mọ́ àgbà àgbẹ̀ ni ohun tèmi lèmi wá lò. ok kí lẹ kọ. ìjọ yẹn torí ẹgbẹ́ náà impress mi ì lè rántí nǹkan tí mo kọ o but mo rántí pé èmi ṣàkọ̀tẹ̀ mú orin àwọn bàbá yẹn but mo wá ń lo ohun tèmi personally. ok mi wá lo pátá wọn tó wá wò pé tátú lélẹ́yìí ẹ mọ̀ wíwọ́ kọ̀ọ̀kan Àtóríṣe orí mi ò gbọ́dọ̀ burú o kò kọ́ ọwọ́ kókó tó wá wọ bàbá rà Òṣogbo rẹ tán ayé máa ń bínú ẹ mọ̀ pé mo lóhun bàbá rà lẹ́ẹ̀kan mi ì lóhun bàbá rà mo wá ń jí orin wọn kọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀mú bí àwọn èèyàn wá ń jó lọ pé tálélé má kò tún wá Ayéfẹ́lẹ́ má kò tún ìwọ kọ́ Ọlọ́run ni o mo wá tún wọ sọ́pù
àwọn àbúta ní bọ̀bọ̀ yìí ohun yẹn dẹ̀ ń change. ohun yẹn mo dẹ̀ ń orin wọn mò ń jí o orin àwọn bàbá yẹn ni mò ń jí lò but ohun tèmi lè ní lò. àwọn crowd yẹn feel yín gan. wọ́n wá síwájú mo dẹ̀ ti kéré mo kúrú báyìí wọ́n wá tí wọ́n wá tálílé wọ́n wá náwó fún mi wọ́n náwó olúwa tó ṣe ṣọ́ọ̀ṣì yẹn gbilẹ̀ gan ṣọ́ọ̀ṣì àwọn olówó gbàǹgbà yẹn ni wọ́n bẹ̀rẹ̀ sí náwó bọ́ẹ̀ náwó báyìí ṣe ti máa play tán bọ̀dà bí ọdún tọ́níkì lọ kọrin gan àwọn padà wà wò àbọ̀bọ̀ o ti kọ́ gborin tán ló wá ṣẹlẹ̀ báyìí ẹ̀rẹ̀ ọ̀gbẹ́ ìgbọ̀n múra wọn pátán bàbára nìkan làwọn ń kọ. làwọn máa ń kọ. àti gbogbo lọ bẹ́ẹ̀ kẹrẹ̀ kan kíní kan tó wà máa ṣọ́ọ̀ṣì yẹn ń gbà yẹn owó tó bá pa ṣọ́ọ̀ṣì ló artist àwọn ló máa fún ẹni. ọmọ máa ń jẹ́ káwọn artist yes ó máa ń jẹ́ káwọn artist fẹ́ wá bẹ́ẹ̀. kan ginger. bọ́jú gbó yẹn fún mi báyìí mi ò pariwo yẹn rí o kò lọ gbé lọ fún bọ̀dà Abíọ́dún gbé. owó yẹn rí o bá rẹ̀ bẹ́ ṣe o àwọn ẹ̀gbọ́n yẹn ṣáà normally wọ́n ṣáàtì àwọn boys wọn Abíọ́dún wọn tún ṣáàtì wọn náà gbọ́ ọmọ mi ni ẹ̀fọ́ orúkọ ẹ̀ ọmọ mi ni ẹ̀gbọ́n yẹn ló mẹ́ntọ̀ bọ́ wọn á fún mi ní tèmi inú mi dẹ̀ dùn mo dọ̀bálẹ̀ fún ọba ẹ̀ ṣe o látijọ́ yẹn mo ti ń jẹ́ Dari Voices. èmi fúnra mi kọ́ mo ohun tí orúkọ tí bọ̀dá yẹn pè ọlọ́dẹ fàlùbáríkà sí. di ti date nǹkan tí mo fi ń jẹ́ Dari Voices nìyẹn. ṣe wọ́n mọ̀ pé ló fi dá kí wọ́n máa ṣe dáadáa ẹ̀gbọ́n yẹn wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí wọ́n really mọ nǹkan tẹ́ wà capable of as at that point ọ̀hún ti gbà tẹ́ bọ́ sórí stage yẹn kò dá kí wọ́n máa fojú pààyàn rẹ̀ kò dá kí wọ́n máa fojú pààyàn rẹ̀. ẹ̀gbọ́n náà wò mí pé tí o máa kàn ẹ́ o lè kàn ẹ́ bí. mi ò parọ́ fún yín but ẹ mọ̀ pé ẹ̀yin ara ilé mi sọ pé mi ní parọ́ kí n sòótọ́ ẹ̀gbọ́n yẹn náà wò pé dáa èso lè kọrin bí. wọ́n gánbù ẹ̀ ni wọ́n risk. ẹ̀gbọ́n wa wò pé ìwọ tó lè ní mind báyìí pé akọrin ó yà lọ tó bá ti ẹ̀ ọ̀fù náà jẹ́ káwọn boys ní tẹ̀lé ẹ̀. ẹ mọ̀ ó lè kẹ́ tó rà gbà ẹ léré nígbà tí mo sọ yìí tó máa fún boys ẹ̀ lẹ̀ fún ẹ pé lọ perform. àwọ̀ ẹ pé àgbẹ̀rin èmi gan tí kọrin ìwọ fẹ́ kọrin ọjọ́ kọjá rẹ̀ ṣé orin ọpẹ́ là ń kọ́ bí àbórí owó gbá. ẹ fún mi lórin Bàbára. ọkọ tó ṣẹlẹ̀ ni. ẹ fún mi lórin Bàbára. I'm a very good fan of Bàbára. mí ni ẹ. ẹ fún mi. a máa fàájà lórí ètò tó ẹ múra o. kò sí problem ẹ jẹ́ n tún lọ báyìí máa lo ohun Bàbára náà ẹ jẹ́ n lọ báyìí. Jésù ọmọ Ọlọ́run ìrẹ̀lẹ̀ mímọ́ ni ó ayé fẹ́ mọ èdìdì agbára rẹ̀. Jésù mi ọmọ Ọlọ́run bàbá ọmọ Maria o ayé fẹ́ mọ èdìdì agbára rẹ̀ torí wọ́n lọ́nà lọ́tọ̀ rẹ̀ mo máa sáwà. àwọn tó gbẹ́kẹ̀lé bàbá wọn dàbí òkè tá a kò lè ṣí nídìí àṣẹ Olódùmarè ni la o la o mo dúró lé Kristi àpáta ìgbàlà mi níbi ìsádi mi mo dúró lé. ẹ ní sùúrù o ẹ jí ní Dari Voices yẹn mo fẹ́ chẹ́kì vocal dexterity yẹn ibẹ̀ ni mo bẹ̀ mú lọ báyìí ẹ fún mi ní Atóríṣe ẹjẹ abẹ báyìí ẹjẹ abẹ pẹ̀lú Atóríṣe báyìí èwo ni mo lè lọ nínú orin ẹ̀gbọ́n bàbá Atóríṣe bàbá wa náà ni wọn ẹ fún wa ní hìtì kan shout out to Atóríṣe. ó yá bàbá ti ṣẹ́gun fún mi o Olúwa ò ṣe pàún pàpàdàdàdà àní lójú abínú ẹni bíi kémi ṣàlẹ̀ jẹ́ ni lójú kẹ́ni máma ní o bíi kémi tọrọ bẹ̀ lọ́wọ́ wọn. Jeff àwọn abínú ẹni wọ́n ṣe bó ti tán fún mi àwọn kẹ́ni máma ní o wọ́n ṣe bó ti dópin nìyẹn pàláì ìgbà táyé sọ pé tán Olúwa gbérànwọ́. ẹ fún mi ní Atóríṣe first album yẹn Atóríṣe o bàbá Atóríṣe orí mi ò gbọ́dọ̀ burú o torí ẹni Ọlọ́run pé lẹ́ni Ọlọ́run yan ló ṣe lógo ṣe mí lógo torí pé ó ti yàn mí ṣe mí lógo torí pé ó ti yàn mí. ó tún wá lóyún kan tí mo láìkì ní orin Atóríṣe first album yẹn torí mọ́mì mi máa ń kọ ní church rántí onígbàgbọ́ rántí o kò bá rántí ohun mẹ́ta mà ní rántí onígbàgbọ́ o rántí onígbàgbọ́ rántí o
ò bá rántí pohun mẹ́ta mà ní yéyéyé níbo ló ti wá gbàngbà níbo ló wà dẹ́dẹ́dẹ́ ò bá rántí ibi ó gbé ń lọ ibẹ̀ ni bàbá wa ti ní àmì dìbò lọ́wọ́lọ́wọ́ fún Jésù àtẹ̀sù ní àmì dìbò lọ́wọ́lọ́wọ́ fún Jésù àtẹ̀sù ní nínú ìbò 100 Jésù mú 8 péré èṣù ti kó yòókù lọ ta ló dìbò fún kómíyàrókì lọ́kàn rẹ̀ rántí o. máa ṣe transfer. So bó ṣe rí nìyẹn. Wow. Àwọn bàbá yẹn èyí lọ fún wọn gan. Ẹ tún fún mi ní Dáre Melody. Dáre Melody. Ó ní ẹ mọ̀ pé orin Dáre Melody àti Atóríṣe wọ́n máa ń tawó fún un. Ó ní Dáre Melody kan tí máa rántí o. Ọlọ́run kí ìran gbé wá fún mi o. Ìròyìn Dáre Melody bá ń kọ̀tún gbá lọ ẹ̀mọ̀ àwa ń sìn àwa ti ṣe báyìí àti ń diversify akọ̀lẹ̀ wọlé ni ọkọ̀lẹ̀ sọ ó yá máa jó máa yọ ilé rẹ̀ ò bàbá máa jó máa yọ ilé rẹ̀ ò bàbá ẹ̀wọ̀n àwọn nǹkan yẹn àákọ́ máa kálùjó bò wá dẹ̀. Tẹ́tí ní orúkọ yìí yẹn ó ròyìn o. Your vocal dexterity is actually in play. Ó dẹ̀ help yín ó help kàrẹ́ wọn làwọn fans yín ṣe máa ń fíìlì yín gangan yàtọ̀ sí ìyẹn rẹ̀ ti sọ fún wa pé stage energy stage craft yín ẹ tàpẹ̀ láti ibi ara ọ̀gá ńlá ó dẹ̀ ó ń show ó ń hàn náà ẹ jẹ́ ká wá wọnú agboolé jùjú I love juju music but wọ́n làwọn unique voices kan nínú juju music I'm talking about KSA King Sunny Ade I'm talking about Chief Commander Ebenezer Obey. Then there is another special voice nínú juju music. Dare Kujore. Can you give me something? Dayo Kujore. Dayo Kujore. Pardon me. Give me. There is another unique voice from juju music. Dayo Kujore. Mommy, me na love album. Dayo Kujore bi. O ma play ba ẹ fún wa. Give me something from. Ṣé taba ní ká boy láti àwọn bàbá Sunny Obey àbí nǹkan tẹ́ bẹ̀ náà wá sí ọ̀dọ̀ àwọn Dayo Kujore. So taba bẹ̀ láti àwọn bàbá Sunny ló ní irú pattern báyìí. Ó ní pattern kan tí bàbá máa ń especially àwọn bàbá wa ni wọ́n àwọn bàbá làwọn bàbá Sunny. Bàbá kan tí wọ́n kàn lè ní wọ́n kàn lè sọ ó yá fìlà tí yóò dé olówó farawó lówó. Oyè yín ó yá ẹ̀wù tí yóò wọ̀ olówó jogún ìdẹ̀ra bàtà tí yóò wọ̀ ṣùkúṣùkú bámbá ẹni tó bá oko bẹ́ẹ̀ Dáre voice jayé ẹ̀lọ́ Jeff àwọn ọlọ́tẹ̀ bá ṣe rédèrèdè ṣàbálẹ̀ kókú wọ́n sọ ìdígbò gbàdígẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó yá Jeff ibi wọn rí o wọn kì í gbé rẹ lọ ibi wọn bá ti mọ wọn kì í gbé rẹ lọ yé orí kì í fáwọn ẹ̀dọ̀ kì í dùn mí òtútù ìmẹ́ja lálẹ́ odò àìkọ́kùn nímọ̀dẹ̀ ó kú ìrọ̀jú bígi bá rorò ó ní láti bá gbógbé iwájú lọ́pẹ́ ibì tí ń ré sí àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà koríko tẹ́rin bá ti tẹ̀ àtẹ̀gbé ní láyé èpo orógbó òun ló ń bàṣírí orógbó èpo obì òun ló ń bàṣírí obì èpo atare òun ló ń bàṣírí atare àwọn ọlọ́tẹ̀ wọ́n dìde ogun wọ́n ránṣẹ́ padà ń ṣe wọ́n bẹ oníṣègùn lọ́wẹ́ wọ́n yọkùmọ̀ kóńdó wọ́n fẹ́ wọlé ọlá wọ́n ní kàkà kíkú má jẹ́ ṣeéṣe àfi ṣàwà dànù ọ̀run mìíràn bá yarí wọ́n ránṣẹ́ pé Odùduwà bá gbéra ó fàṣẹ sẹ́nu ó pàyàjọ́ lé wọn lórí ó ní Jeff abẹ́rẹ́ kò gbúdọ̀ kọhun aṣọ kọ̀ọ̀kan kò gbúdọ̀ kọhun odò ẹ̀yin aláyé ẹ má ṣe kọhun àwa ibi wọn rí o wọn kì í gbé tí bàbá bá rú lágbo tó rú ẹ̀rí bàbá kan wá akọni ó ń rọ̀ o òjò owó ń rọ̀ o ibẹ̀ ni bàbá máa bẹ̀rẹ̀ àwọn ẹsẹ̀ yẹn àwọn tí bàbá máa ẹ̀rọ tí bàbá sọ nìyẹn fún ani Chief ṣùgbọ́n bàbá mi ò dé àwọn tí wọ́n Miliki ni Miliki special to make sense gan Miliki Express bí kóńgó alágógó kó máa ró bí iná bá wọlé o òkùnkùn wá lọ
bí iná bá wọlé o òkùnkùn á lọ ìmọ́lẹ̀ ó dilé ronú tèmi ratata yìí jẹ́ fìyé mo bá ròde pẹ̀lẹ́ o màá ṣe transfer ẹ tún gbé mi lọ sí. ọ̀pá kò gbẹ́jọ́ ẹ mọ̀ bàbá ló ní gbogbo yẹn ẹ fẹ́ kojú yín là kẹwàá rí wípé pẹlẹbẹ ń tọ bẹ́ẹ̀ yẹ àgbájọ ọwọ́ mà ní wọn ló ń gbẹ́rù lórí àwọn ọmọ wa ẹ má jẹ́ kó taraka. ṣé o bàbá ló ní pattern yẹn so àwọn bàbá mi àwọn Dayọ̀ Kújọrẹ̀ àwọn bàbá mi Shina Peters àwọn bàbá mi Délé Táíwò àwọn bàbá mi Ṣẹ́gun Bless àwọn yẹn ló dé dọ́ta fasifáyé o àwọn yẹn ní pattern tí wọn lọ́tọ̀ irú pattern wọn ni pattern tí mo kọ́ náà bọ̀ pé àsìkò mi ti dé ẹ wá gbájú mi gbogbo èèyàn ìgbà mi ti dé Dáre Voices ló ń bọ̀ àwòkọ́ bá ń dún kẹ́yẹkẹ́yẹ máa pariwo bọ̀wọ̀ wà bá ń ké akéjáyé àmìlẹ̀ títí Dáre Voices mo dé o ẹ wá gbájú mi o àlejò mi mílẹ̀ títí incomparable lọ́mọ àwọn bàbá mi yẹn ló ní gbogbo àwọn pattern wọn táwa tún wá wọ̀ sí yẹn tàjẹ̀ máa dín jí àwọn bàbá mi Sunny Adé Òbé torí kò sí agbo tó máa lọ ẹlòmíì máa sọ fún wa ní Ọ̀gbẹ́ni Mílíkì ní kò kọ fún mi ẹ lè dá gbowó èmi dẹ̀ fẹ́ gbowó ẹ lè wá bá mi sí tí òun wọ̀ lè kọ Sunny ni ó Sunny fún mi nà án mo mọ madam kan tó gbé bá Àbújá ó máa sọ fún mi gbogbo nǹkan tó ń kọ yẹn ò bá mi lára mo sọ ní mo fẹ́ gbọ́ ó dẹ̀ gbọ́dọ̀ kọ. So ẹ gbọ́dọ̀ wà diversified. nǹkan tó bí Dáre Voices ni ẹ gbọ́dọ̀ wà versatile. o gbọ́dọ̀ diversify. ok mo ní fans tó yẹ pé classical Fuji ló fẹ́ gbọ́ pattern bàbá mi Wasiu Ayinde ẹ fún wa mo tún kọ. ẹ fún wa mo fẹ́ check nǹkankan. ẹ fẹ́ check nǹkankan. mo fẹ́ check nǹkankan. It go first blow for your eyes. tẹ bá wà lọ pattern fún ẹmú ẹyẹ it go first blow for my eyes. so ẹ believe pé ó lè lọ. mi believe ọtí tẹ bá kọ àwọn ojú màá kọ́kọ́ blow wọn wá tètè wá clear. Oya ẹ jẹ́ àṣẹ báyìí. Ìgbà yìí dá ó má dùn ó lóyin ọ̀rọ̀ ni Ọlọ́run má bàgbà yìí jẹ́ fún wa. Fúkà wa lọ báyìí. Ìgbà mẹ́ta ni gbàdá láyé. Àyìndé Dáre Lámì ọmọ ní fowó ṣe. Ọ̀tọ̀ nígbà òwúrọ̀ ọ̀tọ̀ nígbà ọ̀sán ọ̀tọ̀ nígbà àṣálẹ́ láyé ń bí. Ìgbà mẹ́tẹ̀ẹ̀ta kọ́lọ́run má ṣe bàjẹ́ fún wa. Ìgbà yìí lọ́ọ́ Lámì ọmọ tó ń sọ. Ìgbà yìí dá ó má dùn. Jẹ́ pé mo change pattern bàbá mi ẹ̀ mi ìforúkọ bàbá síbẹ̀. mo rí ó má dùn mo feel ẹ̀ ọ̀rọ̀ ni Ọlọ́run má bàgbà yìí jẹ́ fún wa. Ó yá Ọlọ́run má bàgbà yìí jẹ́ o èèwà àmì o strings am lọ Ọlọ́run má bàgbà yìí jẹ́ o Jeff àmì o torí mo lọ́lọ́run lẹ́yìn pèrèrè pẹ́pẹ́ pèrèrè pèrèrè pàpàpàrà pèrèrè tètè pèrèrè pàpàpẹ́ tètè. ẹni sùúrù ṣẹ́jú rí nǹkan kan tell nínú talent yín nínú ability yín your knowledge of instrumentation. mo rí pé bẹ́ẹ̀ ṣe ń kọ́ yẹn ẹ tún ti gbogbo àwọn strings gbogbo àwọn percussions tó máa ń back àwọn vocal gbogbo ẹ̀ understand lẹ́yọ̀ kọ̀ọ̀kan. torí assignment tó fún mi l'Abuja nìyẹn tó change music ní l'Abuja ni because eléyìí máa gbọ́ ó máa ní nǹkan tó ń fẹ́ nìyẹn Abuja assignment ni tó fún mi tó yẹ pé ẹ mọ̀ ẹ̀yin lè lówó yín náà kó tó bá wọn lè fowó yín jẹ kẹ wá ságbomi kẹ ní Ọ̀gbẹ́ni Wasiu mo ní bàbá kan pattern tó like kí máa kọ máa dárúkọ wọn CEO Kábúó mọ́tò Káyọ̀dé Àlàdé ìgbà bàbá mi respect
àwọn yẹn ló ń ta mọ́tò wọ́n ra mọ́tò l'Abuja ni bàbá wa legend Wasiu Ayinde ọmọ wa sọ́dọ̀ wọn ọjọ́ wà ní even gbà tó ṣọjọ́ bí wọn gan present Wasiu Ayinde ló kọrin fún wọn pattern táwọn like ní Fuji Wasiu ni kí ló wọn bá wá ságbo o gbọ́dọ̀ kọ́ fún wọn tó bá kọ́ wọn nínú ẹ lówó wọn ní fíìlì yín wọn ní fíìlì àwọn máa wé ọ̀gbẹ́ni kò jẹ́ sí pé wò mọ́ ní kọ o nǹkan tó fẹ́ nìyẹn ẹ̀yin lẹ lówó yín nǹkan tó bá wo lówó ló lè fowó ẹ̀ jẹ so kí nìyẹn ló wá jẹ́ kí n ní àwọn assignment kankan mo wá lè má wá kọ́ pé ẹni tó ń kọ Wasiu pattern ni o. ẹ máa fún wọn ní fíìlì yẹn. bọ̀ máa jẹ́ kó fi pa at least àbàbà ẹ̀rọ ṣé bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká lọ bẹ̀. kí ni the most challenging experience yín as a musician torí kò easy ká máa lọ káàkiri different places different locations àwọn ọmọ ọ̀tá oríṣiríṣi challenges kí ni that challenging experience tó jẹ́ pé tẹ bá rántí báyìí ẹ kí n lè kò kí n ṣe nǹkan tẹ lè gbàgbé mọ́ láyé ẹ ṣe ẹ̀wọ̀n náà tù pẹ̀lú àwọn ará lè. okay challenges experience pọ̀ kí n má parọ́ fún kò easy wọ èmi láti ilẹ̀ tèmi grown up mi ọmọ pẹ́lẹ̀ mi náà. ó ti yé mi. so mo wà in the midst of àwọn ẹ̀gbọ́n àdúgbò tí mo mọ pattern jẹ́ pé ìgbà tí máa ń kọrin àwọn ẹ̀gbọ́n àdúgbò yẹn kọ́ máa pin down sí stage mi gbà yẹn àjọ máa ń wà ní tó máa dúró gbà gbọ́ ẹ̀fọ́ mẹ́ẹ̀ẹ́lẹ̀ o ẹ̀mọ̀kọ́dá yẹn ṣe o ẹ̀fọ́ mẹ́ẹ̀ẹ́lẹ̀ mo wà ní o ẹ̀mọ́ nǹkan yẹn so nígbà yẹn so gbà tí mo tún wá grown up nínú music yìí òun náà àwọn ibi tí máa ń lọ náà tí bá ṣe mo máa ń ṣe normal kémi tó débẹ̀ kí tó play bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ alágbára àdúgbò yẹn mo ti wò pókè alpha kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ kí ni next thing pẹ̀lú àwọn alágbára àdúgbò yẹn àwọn àsọ̀gbọ́n ẹni ló dàdúgbò ẹni ló dàdúgbò èmi ti wá mo ti wá tí bá ti dé mo ti mọ̀ pé àwọn alágbára àdúgbò yẹn láti mọ̀ pé mò ń bọ̀ bá ti dé bàtà láyé bá ti ṣó báyìí mìíràn ti ń gbé fún látọ̀kan gbà ẹ̀gbọ́n mi àbúrò yín ni o kíní kan èmi dẹ̀ mọ̀ yẹn ṣe ṣẹ́ni tí mo lè dọ̀bálẹ̀ fún tòhálè máa sáré máa jẹ́ fún ẹ tó wà láìkì mi máa ṣe ẹ̀ gba àwọn challenges méjì kan wà tí mo ní àkọ́kọ́ máa sọ Ìjẹ̀bú lélẹ̀ ti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. Ìjẹ̀bú lélẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà Ìjẹ̀bú gbó ni mọ́mì tèmi dáàdì mi ní Kòròdú so Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà a ní show yẹn méjì ni àti kọ́kọ́ lọ play ní Ìjẹ̀bú gbó àwa lọ play ní Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà mo Ìjẹ̀bú Ọ̀ṣọ́ṣà ó ti rẹ̀ mi tí dé mo sì wà lóòtẹ́ torí iṣẹ́ wa kò jẹ́ mi wá sẹ́kọ̀ọ́ yìí sí báyìí sí a ti ṣe gbogbo weekend títí tí mi tí rest gan àná yẹn mo ṣe ráyè rest díẹ̀ ẹsẹ̀ sùn díẹ̀ so kí ni mẹ́fà ni pé èmi ń sùn lọ́wọ́ ẹ mọ̀ a máa ti kọ́kọ́ dé field àwọn boys máa ti sound check kan máa ti ṣe wọ́n náà sound check lọ lọ́wọ́ alápàlà mi ó ní òun lápàlà àkọ́kọ́ gbà ó ti ya àpàlà mẹ́rin dẹ̀ ló kó wá olùkejì ó ti ya àpàlà ìlú gángan yẹn ó ti làkọ́kọ́ ẹ mọ̀ òun sound check normally kéèyàn máa mọ̀ tá bá ti dẹ́wò de àwọn boys àkọ́kọ́ sound check wọ́n á wo ọ̀tún ẹ̀kọ́ wò àbí ọ̀tún ẹ̀kọ́ ṣe lórí sáré àkọ́kọ́ ó ya ẹ̀kejì ó ya ẹ̀kẹta ó ya wá kùlù kan ọwọ́ ni wá gbèlù kan yẹn kó fẹ́ mo ṣàrí manager mi tó ti ń pè mí kí ló ṣẹlẹ̀ mo kàn gbé kọ ẹ̀gbọ́n àìndí stop mi kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ń rest ṣé wọ́n ti bẹ̀rẹ̀ ní eré òtí àlàyé kò ṣe kan tó ṣẹlẹ̀ ìyẹn kó ṣẹlẹ̀ ní pé àpàlà tí mi ń lo àpàlà báyìí ìlú ti yà mẹ́ta ti yà ó kù àpàlà kan mo ní kí ló wá ṣẹlẹ̀ mo ní kó má jẹ́ kó lù kẹrin o wọ́n ní kí ló ṣẹlẹ̀ àṣàmà ẹ má yẹ kó lù kẹrin o àwọn bàbá òru wà ládùúgbò yẹn àwọn òru jẹ́ olórí àdúgbò yẹn náà ẹ ṣàfihàn ẹ má wọlé ẹ jẹ́ kí n dé pàdé mi wá dé ẹ mọ̀ àsọmọpẹ́ mo wá bèè lọ́wọ́ àwọn ẹnjìníà yẹn mo bèè lọ́wọ́ àwọn ẹnjìníà àwọn olóńgbò àdúgbò yìí mo wá bèè lọ́wọ́ àwọn bàbá àtàjọ ń ṣe pàṣípà àwọn bàbá olóńgbò àwọn náà bàbá kọ báyìí máa ní òkè no bra definitely ṣe bàjọ́ yẹ ká ṣe nìyẹn ṣù ẹsẹ̀kẹsẹ̀ mo ní kọ́ bá mi lọ ra ṣìnáàpù wa mo fa àwọn owó díẹ̀ sí mo lọ bá àwọn bàbá yẹn dádì ọmọ yín ni o mo gbé fún wọn wọ́n dẹ̀ ṣàdúrà fún mi wọ́n dẹ̀ ṣe ọmọ èyí tó ní ládùúrà lọ́nà bíbélì àti kùránì wọ́n ṣe wọ́n dẹ̀ ayé ló máa ṣeré yìí ibẹ̀ ni mo ti mọ̀ wípé lẹ́yìn ọlọ́run ni lẹ́yìn ọlọ́run ni lẹ́yìn ọlọ́run ó kàn èèyàn gẹ́ẹ̀tì ó deep mo mọ̀ pé lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run èèyàn ti wá so ọ̀sán àti kàlọ́ ṣàdúrà ìlú kan yẹn la lò títí bí wọ́n bọ̀ yẹn ti máa bọ̀tẹ́ bá dẹ̀ ní gọ́gàn mi pé máa ń lùlù ẹ máa bọ̀ yá machine ni so pé olú yẹn la lò ọ̀tún gbogbo pati yẹn ìlú yẹn ò yá ẹyọ kan tó kù rẹ̀ ibẹ̀ mo ti mọ̀ pé ọlọ́run wà ọlọ́run jẹ́ ọlọ́run máa jẹ́ ọlọ́run máa jẹ́ àdúrà dẹ̀ lọ́dẹ̀ ṣe fún wa lọ́nà ti kùránì lọ́nà ti bíbélì.
ìlú òde ìyá mọ́ lọ́nà ìbílẹ̀ tàbí wá sí. tí ẹ bá kẹ́ máa lùlù yẹn kẹ́ lọ kó 1000 lù yẹn wá. ìgbà máa yá ni. tí wọ́n bá súre fún yín. àwọn bàbá yẹn àwọn ló ní ayé àwọn ọlọ́run náà ló gbé agbára lé wọn lọ́wọ́ wọn dẹ̀ ìyẹn ni first experience mi. kí ni second one. second one ìyẹn bútà o. báwo ló ṣe ṣẹlẹ̀ sọ sínú kámẹ́rà yìí. ìyẹn bútà o kí wọ́n pa àwọn ẹ̀yà ara lé o. a máa ń pèbì kan ní Àbújá ni o wọ́n máa ń pèbì ẹ̀ ní ṣùkúùkù àwọn tó jẹ́ Àbújá máa mọ̀ ṣáàdì wá gbáládà ẹ̀ ló wà. mo lọ play ọ̀nà àlàyé kan tí mo lọ ṣeré fún ó dà pọ̀ mo ní mọ́tò làlàyé then àwọn OPC náà wá sí pàtí yẹn àwọn ẹlẹgbẹ́ kejì náà ẹlẹgbẹlẹgbẹ ṣá ó yẹ kó yé yín àwọn náà wà ní pàtí yẹn àwàdẹ ṣeré mo ti wá ṣeré wọ bíi aago 2 àbágo 3 òru ṣá tí my mistake ó ti rẹ̀ mí ẹ jẹ́ ká palẹ̀ mọ́ oníkó mọ wọn ti ní kí n palẹ̀ mọ́ pé mo ti gbìyànjú àwọn ọkàn náà wà ń lọ pé irọ́ o àwọn sì máa kọrin lọ à ń gbádùn bọ̀ wọ́n yẹn sẹ̀ à ń gbádùn bọ̀ wọ́n yẹn tó ti máa kọrin lọ fún wa ni ẹ wá ó ti tó ká ní mo tiẹ̀ ti mọ̀ kí a máa kọrin lọ jẹ́jẹ́ ní ìbá gbọ́ mo ṣáà ń ṣe pé ẹ̀jẹ̀ kí èmi náà lọ rẹ̀ ẹ̀mí yìí ò náà rọ̀ ṣe é ti máa gbé máìkì lẹ̀ báyìí mo kàn ọkọ rí bọ̀bọ̀ kan tó yọjú lẹ́gbẹ̀ẹ́ kejì ọ̀pẹ́ ni àríwá gbé máìkì lẹ̀ nǹkan ti spíkà iwájú front spíkà ṣubú nígbẹ́ ó ti ṣubú tó máa ti ṣubú báyìí kejì náà wédò eré àwọn bọ́ọ̀tì mi ti ń kó báàgì ọ ti ń ṣe èmi náà kọ́kọ́ ń wò pé kí ló ń ṣẹlẹ̀ tó yìí ni ẹni sùn mò ń ṣe láàrin mi àti yín eré lèmi náà gbé o ṣe mọ ẹgbẹ́rẹ́ yìí wọ́n tẹ̀lé mi bẹ́ẹ̀ ni o wọ́n tẹ̀lé mi o àti ó dà ìgbéjà kan ti wà lẹ̀ láàrin ẹgbẹ́ jẹ́gbẹ́ OPC ilé ìtọ̀hún mi mọ̀ nínú ẹgbẹ́ wọn tọ́jú ṣe ládùúgbò yẹn mi ò mọ̀ so because àwọn OPC ló wà padà help mi last because àwọn yẹn fans mi wà nù wọn tó jẹ́ bí ọ̀gá wọn nígbà yẹn irọ́ ọmọ lélẹ̀ dáre irọ́ ìyẹn ló wá ká àwọn OPC ẹgbẹ́ pé ó yá àìgáìdì so gba ẹlẹgbẹ́ kejì yẹn mi lè má dárúkọ wọn ẹlẹgbẹ́ wọn ṣáà ń bára wọn pọ̀ pẹ̀lú àwọn onímọ́tò yẹn ń bẹ̀ wọ́n ṣáà ń ṣe ọ̀rọ̀ mi tó tọ́ bí bàǹtẹ́ ṣe ń wá lórí mi ní ìfúnpá ń wá ní àlùwò àlùkì gbogbo ẹ̀ ń wá lórí mi ni wọ́n lé ní 8 tọ́bù èmi nìkan oríṣiríṣi wọn kọ́ṣà kọ́tẹ́ ń kóbo mi Jésù mi tí mò ń sìn tó padà lẹ́yìn kò jẹ́ kí irú so adẹ Ọlọ́run dẹ̀ ṣàánú God so good èmi yẹn náà wọ́n tún padà tún wá sìn mí déjì mọ́tò ni o tó yà yanjú ọ̀rọ̀ yẹn ń dájí ń bẹ̀ o tàbí padà jókòó táwọn olórí wọn ẹ má ṣe wá fún ọ̀bọ ẹ má nìkan but gbogbo wọn tó ń ṣe Jésù mi wá jẹ́ kí n mọ̀ wípé nǹkan yẹn ò gbọ̀ mí lára Jésù mi ni àdúpẹ́ fọ́lọ́run Jésù mi ni. ọ̀rọ̀ yín ti yé mi bẹ́ẹ̀ ṣe ń sọ Jésù mi nìyẹn ṣé ẹ rẹ̀ pọ́n lọ gbé mi wá láti abúlé ọmọ mùsùlùmí lèmi yẹn wọ́n ní Jésù yẹn náà ni gbogbo wa náà ń sìn Jésù yẹn náà ni gbogbo wa sìn ó dẹ̀ ló máa gbà wá nílé láburú but ó ti yé wa tẹ̀síwájú náà ó ti yé wa ẹ jẹ́ ká bọ́ sí tea pumping estate tea pumping concept ẹ wà lára àwọn ambassadors wọn ẹ máa ń ṣe ìpolówó fún wọn ẹ sọ relationship yín pẹ̀lú wọn fún wa then àwọn nǹkan tó ń rí lè ṣe ẹ sọ fún àwọn ará rẹ. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí lójú ẹlẹ́gàn ni bàbá dá mi lọ́lá lójú ẹlẹ́gàn ni bàbá dá mi láre ó mú mi pàdé ẹni bí ẹni ó mú mi pàdé èèyàn bí èèyàn ó mú mi pàdé ẹni bí ẹni ó mú mi pàdé èèyàn bí èèyàn Akíntayọ̀ ọmọ adára lẹ́gbẹ́ Akíntayọ̀ ọmọ adára lẹ́gbẹ́ aláṣẹ tea pumping concept tó kárí ayé o ọkọ Tolúwa ṣeun bàbá Akínyọlá bàbá kejì bàbá Akíndíméjì ó sọlé dìrọ̀rùn kárí ayé o ẹgbọ́n náà ta leléyìí olówó tó ń fowó ṣàánú ẹgbọ́n náà ta leléyìí olówó tó ń fowó ṣàánú Akíntayọ̀ adára lẹ́gbẹ́ tea pumping bàbá ó lọ fà. mo ní parọ́ fún yín o ṣe rí ẹ̀ǹdẹ̀ dárúkọ yẹn mi ti bá tẹnu bọ̀rọ̀ wọn àní kúrò níbí. ẹ sọ díẹ̀. He's a father to me. He's my mentor. He's my boss. He's my blood. Father, mentor, boss, and blood. Wow. Gbogbo qualities tí mo dárúkọ yẹn ló wà lára Mr. Akíntayọ̀ Adára Lẹ́gbẹ́.
because nígbà tí èmi dé yẹn ọwọ́ àwọn àbúrò wọn mo dé sí àwọn àbúrò wọn yẹn ló mú mi mọ àwọn tọ́jú ẹ̀yẹ introduce mi we have been together àjọ ń wà ní kò sí nǹkan tó ń ṣe tí mo kì í síbẹ̀ kí tó dà ambassador ni o kọ̀sà àwọn èèyàn kan yóò kàn dé dà fún mi kí tó di ambassador wọn mo ti di ọmọ inú ilé. So tí máa tàbá rí èèyàn tó fẹ́ ra lé l'Àbújá tàbí tó fẹ́ ra lé tó fẹ́ kọ́lé. ṣe rí mi ní tòyìn olóòtítọ́ èèyàn tó dáa jù láyé mi tí mo mọ̀ tí mo lè fi ògùn ẹ̀gbá rí ti pọ́ǹpì. tí èèyàn bá kówó lẹ̀ báyìí pé mo nídìí ilẹ̀ l'Àbújá ni mo fẹ́ kọ́. olóòtú mi ní parọ́ fún yín because irú family tẹ́ bá ti máa ń rí tẹ́rí Fẹ́mi Adébáyọ̀ tẹ́rí bàbá mi Fẹ́mi Adébáyọ̀ bàbá mi KS1 Kìnsúlà Àlàó Màláìkà tẹ́rí màámi Síkírátù Síndodo tẹ́rí brọ́dà mi Bàbá Láríyá tẹ́rí brọ́dà mi Fẹ́mi Sólà tẹ́rí legendary Adigun Nice gbogbo àwọn tí mo dárúkọ ẹ̀ jẹ́ àwọn ambassadors tí gbogbo wọn tẹ̀lé èèyàn kan tàdẹ̀jọ́ ń wà pẹ̀lú èèyàn kan yẹn ti date àtijọ́ ń wà so anybody dey gbọ́rọ̀ burúkú pa ti pọ́ǹpì for years now so he has been a wonderful developer tí aláyé ṣe kankan fún mi experience gbọ́dọ̀ aláyé jọ kan ó ní máa kan mi ò bí aláyé máa rántí client mi ni ó fẹ́ ra lẹ̀ tú wà bọ̀ ó wá mọ̀ mi so mo wá gbé lọ bá aláyé ibi tó fẹ́ ra lẹ̀ ilẹ̀ ti tán bẹ̀ owó tó dẹ̀ kó wá owó ńlá ni ilẹ̀ ti tán bẹ̀ tó bá jẹ́ developer mi ni a sọ fẹ́ ni ẹgbẹ́ ẹgbẹ́ ilẹ̀ sì wà ń bẹ̀ ilẹ̀ dẹ̀ ti tán bẹ̀ aláyé dẹ̀ sọ fẹ́ ni ẹgbẹ́ ibi tẹ́ ń sọ yìí àti tàtàn o bọ̀ ibòmíì wà o tẹ́bá fẹ́ invest bí yẹn o ṣùgbọ́n bí exact place yìí àti tàtàn ẹni wa ni òun gbówó àwọn fẹ́ tún ká aláyé nínú àti tàbẹ̀tàn tẹ́bá fẹ́ lè a máa fún yín ó jẹ́ olóòótọ́ yẹn tó pé kò ní parọ́ fún ẹ ó máa sọ fún ẹ pé ó bá lọ gbé bílíọ̀nù wá pé òótọ́ òun yẹn lòún dúró sí o kí nìyẹn làwọn ń lẹ̀ lára wọn tá a bá ní wábì kan tá a bá ní ṣèkà máa sọ pé àṣe tí pọ́ǹpì tó ẹ̀ mi sọ pé it's my father it's my boss it's my mentor and it's my blood ìyẹn one then two nígbà tá aláyẹ̀ wá lọ mo wá bí aláyẹ̀ gbà mo bàbá ṣé lóòótọ́ láti tàbẹ̀ yẹn tán bàbá ní irú ilẹ̀ tó fẹ́ níbẹ̀ yẹn aláyẹ̀ kan ti wá níbẹ̀ tó ti deposit ẹni yẹn ò tí gba dọ́kúmẹ́ǹtì o kò tí ì sanwó ní ìmọ̀ bí ẹgẹ́ tì mí ó kàn sọ pé a sọ pé èèyàn fẹ́ san 100,000 ó wá san 10,000 ṣe àwọn pé kò tí nẹ́tọ̀ sí dọ́kúmẹ́ǹtì náà but ó ti commit bẹ̀rẹ̀ tó wá gbé wá sí ó fẹ́ san 200,000. ká ní alárànjúràn olè ká ní olè kan náà ní eléyìí òkúkú tí ọmọ gbowó yẹn ọmọ wa dá owó yẹn padà ìjọ ẹ̀ mo ti kọ́kọ́ bẹ̀rù àlàyé yẹn láyé mi mo ti kọ́kọ́ wò pé irú èèyàn báyìí dẹ̀ sí yẹn sí ìsìláyé olóòótọ́ èèyàn òtítọ́ èèyàn tí pọ́ǹpì nìyẹn tẹ́ bá gbé tí pọ́ǹpì báyìí òótọ́ lẹ gbé. jẹ́ ká fi opportunity yìí ká tún fi lo àwọn èèyàn lọ́gọ̀ ẹnu ẹ̀yin tiwa tí ẹ bá fẹ́ ra ilẹ̀ tẹ́ fẹ́ kọ́ ilé sàbújá tí pumping concept òun ni kí ẹ reach out to sí. ọ́fíìsì wa wà ní headquarter office wa wà ní 12 Moravian Street Wuse 2 Abuja. tó bá fẹ́ contact wọn ń kọ́. tó bá fẹ́ contact wọn wọ́n lè pè mí on my social media pages then àwa náà ní social media pages tí pumping concept anything tí pumping concept. kí ni Instagram yín kí ni TikTok yín kí ni Facebook yín. èmi àbí yes tẹ́ bá fẹ́ pè mí lórí Facebook Dare Voices Arenibala ọ̀gá ńlá lórí Instagram Dare Voices Arenibala ọ̀gá ńlá lórí TikTok Dare Voices Arenibala ọ̀gá ńlá but Facebook and Instagram yẹn ẹ jẹ́ kó jẹ́ ètò ní blue tick o. Verified page ni méjèèjì yẹn o both Facebook and Instagram o. So tí àwọn fans yín àwọn míì tó jẹ́ṣẹ̀ ń get to know you tó bá fẹ́ pè yín sí concert àbí show ṣé ẹ lè fún wa ní bóyá nọ́mbà manager yín tàbí nọ́mbà tí wọ́n lè pè tẹ́ pé direct link pé a ní show ẹ̀ fún àwọn ará. tẹ́ bá fẹ́ pè wá fún show nọ́mbà yìí lè máa pè both WhatsApp and what is it called direct call 070 62 77 60 46 070 62 77 60 46 but WhatsApp and call business only o. business only o. ẹ jọ ojú òní tí. ẹ kí àwọn Mr. Dare Voices ẹ fi ohùn yín
ehun orin kẹfì kí àwọn fans yín kàfi sign out. Yeah, ìgbà láṣọ ìgbà lẹ́wù ìgbà ló ń gbogbo nílé ayé ń bí ìgbà láṣọ ìgbà lẹ́wù ìgbà ló ń gbogbo nílé ayé ń bí kígbà mi má fomi rú mo bẹ̀ kásìkò mi má kọjá mi kígbà mi má fomi rú mo bẹ̀bẹ̀ kásìkò mi má kọjá mi olú ọ̀run tètè lànà àbáyọ tètè lànà bàbá lànà tètè lànà ìgbà yìí lànà àbáyọ tètè la Jeff gbogbo wa pátápátá àtẹ̀yìn tààrà lé ẹ máa gbọ́ wípé gaskiya ọ̀rọ̀ mi já sọpẹ́ gaskiya ọ̀rọ̀ wa já sọpẹ́ ó làlà gaskiya ọ̀rọ̀ wa já sọpẹ́ gaskiya ọ̀rọ̀ wa já sọpẹ́. ọ̀rọ̀ wa dẹ̀ máa já sọpẹ́ ní agbára Ọlọ́run ọba. ẹ̀yin tí wà nílé ẹ ṣé gan ẹ kú àdúrótì. As we come to the end of the show, Unscripted ìletò Jeff Owólẹ́wà lórúkọ mi. God bless you for watching. God bless you for dropping those beautiful comments. Dare Voices. Please subscribe to my YouTube channel and press the notification button.